But a lè máa wù ẹ́ kó máa bayé jẹ́. A lè máa wù ẹ́ kó máa wà nílùú òyìnbó. Kókó ọmọ tiẹ̀ sílùú òyìnbó ṣe é ṣe káwọn ọmọ tiẹ̀ gan má gbọ́ Yorùbá tó ń sọ. Ó ṣe é ṣe káwọn ọmọ tiẹ̀ gan má mọ̀ túmọ̀ nǹkan tó ń sọ. Kó wá máa búrí àwọn ọmọ tiwa jẹ́ níbí. Má jẹ́ ń gbé ẹ ṣépè o. Kí ló ṣẹlẹ̀? Tó dẹ̀ ń validate nonsense. Ó dà ń pátẹ́gùn ti fẹ́ sí wọ̀gán lọ́pọ̀lọ́. Ó dà ń pé òtútù UK ti fọ́ sí ẹ lọ́pọ̀lọ́. Ó dà ń pé wọ̀gán need admission ní psychiatric hospital o. Àwọn ò ní fi ẹlẹ́ o. Àwọn ò ní fi ẹlẹ́ o. Tó bá ṣe ń gbé wá la máa gbé. Mo dẹ̀ bẹ̀ ẹ̀yin èèyàn. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ ilé yóò ń ṣe ìbú. Ọ̀rọ̀ ilé yóò ń ṣe wípé kán bàjà. Èrò ilé yóò ń ṣe wípé wọ́n gbógun tì. Ẹ jẹ́ ká pa ẹnu pọ̀ ká bá Yinka ṣàbàrí ṣòṣì wí. Ẹ jẹ́ ká pa ẹnu pọ̀ ká bá Yinka ṣàbàrí ṣòṣì rí. Influence ẹ ti ń lọ káàkiri. Wàyí o àwọn èèyàn lóríṣiríṣi ni wọ́n ti ń jáde o tí wọ́n gbógun ti Yinka TNT tí wọ́n tún gbé e ṣépè wípé àwọn prógrámù tó máa ń ṣe wípé prógrámù orí ibú ni o. Ìgbà míì bíi pé kó máa bèrè wípé ṣé o ti dóko ọkùnrin mẹ́ta papọ̀ rí, ṣé àbúrò bàbá ẹ ti dó ẹ rí. Gbogbo àwọn ọ̀rọ̀ rádaràda báyìí ni àwọn èèyàn ní pé ó wà lára nǹkan tó fa àkóbá fún Sisi Alágbo àti ọkọ rẹ̀ Akeem o. Wípé nígbà tọ́rọ̀ yìí jáde kàkà kí wọ́n pẹnupọ̀ kan sọ̀rọ̀ nípa Sisi Alágbo pé irú nǹkan báyìí ò dáa, wọ́n ní níṣe ni Yinka TNT ló tún sọ pé fantasy tiẹ̀ ni o, pé irú àwọn prógrámù ẹ̀ tó ń ṣe yìí ni wọ́n ní pé ó ti affect ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ó ti affect ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé o. Wípé ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé di alágbèrè, bẹ́ẹ̀ náà ló ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọkọ di oníṣekúṣe káàkiri ìgboro. Èyí ló fà á tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n fi ń jáde báyìí wípé irú prógrámù Yinka TNT yẹn pé wọ́n ní kó má ṣe o, ṣùgbọ́n kó ṣe é ní ọ̀nà tó fi máa bá òfin mu, kó ṣe é ní ọ̀nà tó fi máa tún ayé àwọn èèyàn ṣe, kó má máa ṣe é ní ọ̀nà tó fi máa ba ayé àwọn èèyàn jẹ́. Lára àwọn èèyàn tó dìde náà ni Alájà Mewolaka wípé bí gbogbo èèyàn bá dákẹ́ pé láyé òun ò ní dákẹ́ o, wípé prógrámù Yinka TNT ó ti affect ilé tó ti pọ̀, wípé kò dáa fún àmúyẹ láàrin àwa ọmọ Yorùbá, pé àwa ọmọ Yorùbá onítìjú ni wá, àwa náà ní àṣà tiwa kò fàyè gba irú prógrámù tí Yinka TNT ń ṣe yìí. Wípé Yinka TNT o, pé tó bá jẹ́ pé òótọ́ nǹkan tó ń ṣe ó mọ̀ pé nǹkan tó dáa ni, kí ló dé tí kò ṣe ṣe àwọn ètò yìí ní òyìnbó, nítorí pé tó bá ṣe lédè òyìnbó àwọn Facebook fúnra wọn àbí àwọn YouTube àbí oríṣiríṣi àwọn áàpù tí a ti ń wo ọ̀rọ̀ yìí, wípé wọn ò ní gbà o pé kó ṣe, nítorí pé àwọn náà fúnra wọn wọ́n mọ̀ pé ohun tí Yinka TNT tó ń ṣe wípé kò ń ṣe nǹkan tó bá àwùjọ mu. Ẹ wò kó má jẹ́ pẹ́nu tèmi lẹ ti máa gbọ́, ẹ gbọ́rọ̀ yìí ní ẹnu Alájà Mewolaka. Ẹ bá mi wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí bá ṣe ń wo fídíò lọ, ẹ kílìkì lé subscribe button yẹn, ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe. Ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Ọ̀rọ̀ kejì tí mo la fẹ́ sọ lẹ́nìí nípa Yinka ṣàbàrí ṣòṣì ni. Yinka ṣàbàrí ṣòṣì. I saw your video. As a matter of fact, képi ẹ kó máa jà ẹ bí mo ṣe sọ. I've made it a point of duty láti máa wù ẹ. Tí mi bá rí pèjẹ máa wà máa wù ẹ. Ìdí ni wípé mo rí wípé yàtọ̀ sí wípé òun sọ̀sọ́kúsọ òun ṣòṣì, ó ti mú àbòsí àti manipulation mọ́. Mo fẹ́ kí gbogbo àwọn ajá ẹ, àwọn ìyàwó alágbèrè, àwọn single mother alágbèrè, àwọn dálémoṣó alágbèrè àti àwọn ọkọ játijàti, ọkọ yọ̀bọ̀kẹ́, ọkọ onídọ̀tí tí wọ́n tẹ̀lé ẹ tó ń sọ wípé kán fi ẹ́lẹ̀ kó ní kálukú ṣe program pé àwa ò ní fi ẹ́lẹ̀. Èmi kọjá ẹni tẹ́ ẹ máa sọ wípé ó ń wá followers ni àbò ń wá engagement. Whether you like it or yes, Mewolaka is a known brand, is an household name. Ọlọ́run ló dẹ̀ ní kó rí bẹ́ẹ̀ kì í ṣe èèyàn. Mewolaka gan ò mọ̀ kó máa rí bẹ́ẹ̀. So pé tó bá máa sọ wípé àwọn kan fi ẹ́ wá clout, ó mọ̀ wípé kì í ṣe bíi tèmi. Tí wọ́n bá ní tá a bá ní ká fi ẹ́ lẹ̀, ọ̀rọ̀ ẹ̀ dàbí pé kán fi wèrè lẹ̀. Tá a bá ní ẹ fi wèrè lẹ̀, òkú yẹ́ ẹ̀ ní ẹjẹ́ ó ṣe bó ṣe wù, ó lè bọ́ jẹ́ kó dín jẹ́. Gbogbo sí no evil yẹ́ no evil, ìwọ gan ni evil tá a gbọ́dọ̀ kò lọ́nà. Tó bá wá lóun ní ìgbà lábọ̀, àbí bóyá lóun fún wa lódidi ni àwa gan ò ní ìgbà lọ́wọ́ ẹ̀ lábọ̀. Adult ni ẹ tá bá kàn káàkiri cruise pé a fẹ́ petition ẹ akànwé nígbà tí ìjọba fúnra ẹ̀ ò bá ti petition owó tá a fi máa jẹun tá a fi máa ṣe rere àníwèsẹ̀ lórí ìranù tó ń ṣe. Bọ̀ àwa fúnra wa ò wá ní dákẹ́. Tó bá ṣe ń gbé wá nírọ́
la máa debunk ẹ̀ nítorí àwọn tó tún máa láwọn rí fantasy kan àwọn tún fẹ́ practice ẹ̀ tó máa mú wọn ṣẹ̀sín fantasy wípé ó tútù bẹ̀rẹ̀ báyìí oní 2 minutes lọ́kọ ẹ̀ ṣọkọ ẹ̀ àwọn tí ọkọ wọn bá ń ṣe ìṣẹ́jú méjì ọkùnrin tó ń ṣe ìṣẹ́jú méjì ṣàbàrí kòlò coded kìíní kan oníkan máa join ẹ̀ bó o bá ṣe ń dè làwa á máa tú tó o bá ṣe ló fẹ́ bayé jẹ́ làwa á máa tún ṣe lámá máa sọ fáwọn èèyàn wípé ìyá àjà àràbùkà ni ẹ o ẹni ìyá ni ẹ o ẹni tí ọmọ èèyàn ò gbọ́dọ̀ jí kò lọ́nà tọmọ ènìyàn ò gbọ́dọ̀ tẹ̀lé ni ẹ o ẹni téèyàn bá ti rí ìyàwó ẹ̀ tó ń follow page ẹ̀ tó ń comment sí ń bẹ̀ kí èèyàn kọ ìyàwó ẹ̀ obìnrin tó bá wà nínú yìí tó bá jẹ́ ìyàwó ilé tó bá ń follow page ẹ̀ Yinka àjà àràbùkà tó bá ń follow page ẹ̀ tí ọkọ ẹ̀ ò bá kọ̀ òun ló máa pa ọkọ yẹn tàbí kó fún ọkọ yẹn ní HIV tàbí kó fún ọkọ yẹn ní STD nítorí pé kì í ṣe wípé o tún ṣe àwọn èèyàn lọ́nà nípa ìṣekúṣe nìkan o tún wá irọ́ o tún mọ irọ́ pa ọmọ èké ṣe láti fi validate nonsense jọ nígbà tí o bẹ̀rẹ̀ pẹ̀lú òyìnbó I want my mental health because I'm taking care of people why didn't you continue speaking English language kó bẹ̀rẹ̀ sí ní sọ English kó wá máa dárúkọ nǹkan ọkùnrin nǹkan obìnrin kó máa sọ. You are talking about mental health wípé because of your mental ṣé o mọ̀ pé o ti wọ wèrè ṣé o mọ̀ wípé ó yẹ kó ìwọ gan ni number 1 patient àwọn tó sọ wípé òun tọ́jú pẹ̀lẹ́ nọ́ọ̀sì ọdún kan tí ò jẹ́ kí nọ́ọ̀sì 30 ọdún kí wọ́n gbélé àwọn èèyàn ló máa ṣe 35 years of nursing non practice nursing fún 35 years èèyàn máa ní lọ solution lápè tó ń kọ́yàn nípa bíbímọ ìbímọ ní bí wọ́n ṣe máa bára wọn lò pọ̀ bí wọ́n ṣe máa live àjẹníkà bí wọ́n ṣe máa bí àwọn àgàn ṣe máa tọwọ́ làbòsùn tó máa fi fọpọ̀ ọmọ lára kò máa bàlújẹ́ tẹ́ bá dórí page ẹ̀ ó máa ń sọ̀rọ̀ nípa ìbàjẹ́ tó wà ní ìgboro bí àwọn èèyàn ṣe ń ba ayé jẹ́ nọ́ọ̀sì máa ní Nàìjíríà ló máa ti ń practice tá a rí báyìí pẹ̀lú àwọn audience táwọn ọlọ́mọ á máa jó tó máa bí àbíyè ó máa jẹ́ àrímú mi tó lọ gba nọ́ọ̀sì àwọn alárùn ọpọlọ ìṣẹ́jú ọdún kan olówó ọdún kan tó ní kí báwo náà ṣe ń ṣe èèyàn mi tó kàn jẹ́ jóná ṣé wọ́n ń kàwé lẹ́yìn ni ṣé wọ́n nìkan làwọn ọmọ ìyá ẹ̀ tó kàwé ni tó bá jẹ́ medical doctor ńkọ́ mi ALS tó ṣe ń gbà yín ó dàbí ẹni pé school sat ló fi ṣe because kí ló dé I'm taking care of people ìwọ lẹni àkọ́kọ́ ni tó bá take care of people tó bá mọ̀ wípé mental health ẹ má dá mental health tàwátàwá ní Nàìjíríà rú àlóhùn bá yí àwọn ọmọ jẹ́ a ní gbogbo òṣì tó ń sọ àwọn ọmọ fẹ́ máa practice ẹ̀ àlóhùn ṣe àwọn èèyàn lọ́nà a ní ọ̀rọ̀ àṣìtàn ọ̀rọ̀ burúkú ló ń sọ àti ẹ̀ ti rí báyìí bí o ti ẹ̀ parọ́ tó olóògbọ́ mo mọ̀ pé o gbọ́rọ̀ mi dáadáa ẹni tí ò bá mọ̀ ẹ́ tí ò bá bá ẹ ṣe rí ló mọ̀ kò sẹ́ni tó send anything sí ẹ̀ ìwọ lórí mo mọ̀ pé o rọ́rọ̀ mi dáadáa o ti ń yí ṣàdúrà àwọn abiyamọ tó gbé ṣépè ẹni tó fi ṣépè náà ló tún fi ń ṣàdúrà aláàfẹ́ mọ́ a ní tó bá fẹ́ ṣe adult education a ní kò fi làákàyè ṣe kó má fi promote morality kò sẹ́ni tó ní kó stop program ẹ no nobody is saying you should stop èèyàn kan ò lè lé èèyàn kan lórí Facebook but a lè máa wù ẹ́ kó máa bayé jẹ́ a lè máa wù ẹ́ kó máa wà nílùú òyìnbó kókó ọmọ tiẹ̀ sílùú òyìnbó ó ṣeéṣe káwọn ọmọ tiẹ̀ gan má gbọ́ Yorùbá tó ń sọ ó ṣeéṣe káwọn ọmọ tiẹ̀ gan má mọ̀ túmọ̀ nǹkan tó ń sọ kó wá máa búrí àwọn ọmọ tiwa jẹ́ ní bí má jẹ́ gbé ẹ ṣépè o kí ló ṣẹlẹ̀ tó dẹ̀ ń validate nonsense ó dà ń pátẹ́gùn ti fẹ́ sí wọ̀gán lọ́pọ̀lọ́ ó dà ń pé òtútù UK ti fọ́ sí ẹ lọ́pọ̀lọ́ ó dà ń pé wọ̀gán need admission ní psychiatric hospital o àwọn ò ní fi ẹlẹ́ o tó bá ṣe ń gbé wá la máa gbé mo dẹ̀ bẹ̀ ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ ilé yóò ń ṣe ìbú ọ̀rọ̀ ilé yóò ń ṣe wípé kán bàjà èrò ilé yóò ń ṣe wípé wọ́n gbógun tì ẹ jẹ́ ká pa ẹnu kò ká bá Yinka ṣàbàrí ṣòṣìwì ẹ jẹ́ ká pa ẹnu kò ká bá Yinka ṣàbàrí ṣòṣìwì influence ẹ ti ń lọ káàkiri ẹ̀yin abiyamọ ẹ má dúró abiyamọ ni mo sọ mi sọ pé ẹ̀yin ìyàwó alágbèrè o tán ti gbé kó dead kìíní fún o tẹ máa wá sábẹ́ comment section tẹ máa ní leave her alone let her do her àtẹ̀yìn ọkùnrin òṣì ọkùnrin játijàti tó jẹ́ wípé kìíní nǹkan ọmọkùnrin yín lẹ máa gbé sórí fídíò kọ̀ fún obìnrin olóbìnrin inú comment section láti mọ̀ yín mo ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin alálùbáríkà tó fẹ́ jèrè àwọn ọmọ wọn o torí gbogbo ẹni bá ti support Yinka TNT tó bá ti sọ wípé nǹkan tó ń promote ó dáa ìrìn àjò ayé ẹ̀ bí Yinka ṣe gbé gbogbo àwọn tó ń sọ wípé nǹkan tó bí Yinka ṣe ṣépè lórí page bẹ́ẹ̀ ló ṣe máa rí fún wọn
bẹ́ẹ̀ ni mo sọ, àti àwọn àti Yinka ní èpè tí Yinka ń ṣẹ́ ló máa jà. Kí ló dé? Ẹ fẹ́ bàálù ìjẹ ni? Adé máa sọ̀rọ̀ fílẹ̀, a máa sọ̀rọ̀ ìyá envy wù. Ó ti gbẹ̀kan igun tán bẹ́ẹ̀, ó ti rí játijàti. Maybe she's on drug, we don't even know. 60 looking 80. Ṣé ó tiẹ̀ ti pé 60 ni? Tí gbogbo ẹnu dà wó. Mo ń bọ̀, Yinka ṣàbàríṣòṣì. Mo mọ̀ pé òun gbọ́ mi ò ní fi ẹ́ lẹ̀. Bó bá ṣe ń gbé wá la máa dìbọ́ǹkì ẹ. Èyí tó tún gbé wá tó ní olóore oníkiri ìṣẹ́jú méjì. Ìwọ ló ti ṣèṣekúṣe tó ti mọ tó ní 1 hour. Ìwọ náà ti fi nǹkan ọmọkùnrin tó ti fagbó tó jẹ́ pé ẹni tó ti fagbó ó ti háì. Tọkùnrin bíi 10 lè tó tọ́ ni ẹ. So ìwọ ló mọ oníṣẹ́jú méjì. Àwa tá wà ní Nàìjíríà ń sìn. Ṣòro oníṣẹ́jú kan, oníṣẹ́jú méjì yẹn tí ó bá ti tẹ́ wa lọ́rùn, ó ti tẹ́ wa lọ́rùn. A kì í promote ẹ̀ ń bí. Ọmọlúwàbí ìwọ ni wọn bí ire, ìwọ ló yáre, ìwọ ló rẹ èèyàn rẹ kọ ẹ torí wọn lè kọ ẹ káyé ẹ rí rádaràdà báyìí. So kò sí nǹkan tó kọ wá pẹ̀lú èèyàn kan ṣẹ̀ṣẹ́jú méjì tá a bá ti gba bí iṣẹ́ òòjọ́ wa lọ tá a ti wá nǹkan tá a máa jẹ lọ. Ohun tá a máa ń ṣe ní Nàìjíríà ni wípé a máa bọ̀wọ̀ fọ́kọ wa, àá fún lóúnjẹ, àá fọwọ́ pa lẹ́yìn ọrùn. Sórí ìṣẹ́jú kan yẹn 1 minute yẹn ó tẹ́ wa lọ́rùn, a dẹ̀ ń sùn, à ń jí, àrógun tírísọ̀mù, àrógun dọ́kọ̀ ìyàlè kiri, àrógun alátẹ̀kanlẹ̀ tó ń fi igbó àti oríṣiríṣi tó ń pòpọ̀ fún ẹ. Ìwọ ni ilé ọba ti bàjẹ́, ìwọ ló ti fìdí jagun láti kékeré ẹ. Kò kàn wá, má bà tàwọn ọmọ wa jẹ́, lọ kọ́ àwọn ọmọ ẹ nìyẹn tàbí kó máa sọ òyìnbó. Ìyá òṣì wèrè.